ọba lójú. Ẹni bá fojú dọba wo wá wò. Kẹ́nikẹ́ni má fọwọ́ padà ọba lójú. Ṣẹ́ńṣẹ́ wà ẹ pé ká rọ́jú. Ẹ pé ká mọ̀ kó àwọn olè. Bá ò bá rẹ́ ní fẹ̀yìntì, ta ò rẹ́ ní gbọ́kànlé bí ọ̀lẹ là á rí o. Ọ̀rọ̀ òfin là ń sọ, òfin tó mọ́mọ́ tálákà tí ò mọ́mọ́ olówó, it is do or die. Alágbára ayé fẹ̀sọ̀ ṣe mọ̀ pé ẹ̀yin náà bímọ. Alágbára ayé ṣe jẹ́jẹ́ ṣe mọ̀ pé ẹ̀yin náà bímọ. Gbogbo òfin jẹpájẹpá, no freedom of speech kò máa dá. Yé ìlú le. Ọ̀rọ̀ òfin là ń sọ, òfin tó mọ́mọ́ tálákà tí ò mọ́mọ́ olówó, it is do or die. Olè tàbí olè o, olè tóró lè o, olè ìlú ò fararọ, olè ká máa gbowó orí, olè lọ́wọ́ ọmọdé, olè lọ́wọ́ àgbàlagbà, olè lọ́wọ́ òkú o, olè lọ́wọ́ alààyè, olè kálá bá ké sí, kálá bá fọ̀rọ̀ wá lọ, olè gbogbo nǹkan ò ṣe dédé, olè àló lè o, olè fi jẹpájẹpá, olè ọ̀rọ̀ yìí lè o, olè olólè, olè ọ̀rọ̀ òfin là ń sọ, òfin tó mọ́mọ́ tálákà tí ò mọ́mọ́ olówó, it is do or die. Ọ̀rọ̀ òfin là ń sọ, òfin tó mọ́mọ́ tálákà tí ò mọ́mọ́ olówó, it is do or die. Fún yín ní ọjọ́ mẹ́ta kí ẹ wá owó mi fún mi. Tí bá dé bíbá yìí ní ọ̀túnla tí ẹ bá kó owó mi fún mi, gbàdúgbàdú á gbọ́ àgbàdo lọ́wọ́ yín. Ẹ bàbá rà dá. Èrò àgbẹ̀ríyàn ni. Ṣé mo kó wú ẹ̀jẹ̀ ni? Mo ṣàlàyé fún yín, mo ní àwọn èèyàn ní wá rọ́ọ̀bù mi. Ẹ bá ń pariwo káàkiri àgbòlé. Ẹgbẹ́ mi lórí Islam kẹlà mi. Ọ̀rọ̀ náà dáwọ̀ èrè. Láti sọ pé kinní kan. Ìgbà bá tó lọ́wọ́ rẹ̀ nítò fún ọ. Ọwọ́ tí ò sí, ẹnì kan ò rí gbà. Ẹyẹ pariwo. Bẹ́ẹ̀ni yìí ló máa jẹ́ ní karùn-ún tó máa sìn lọ́wọ́ nínú ilé yìí. Mo sì ń jọ́ kìíní àná mo bèèrè lọ́wọ́ yín. Mo ní sẹ́kílẹ̀ fẹ́ ṣe. Ẹni sí àjọ yẹn láyò. Iṣẹ́ àjọ òun àlátẹ́lẹ̀ láwọn náà ló lè síta lọ àwọn sójà ti ń nà yín. Ẹ wo sójà nìkan kọ́ ní nà yín o. Ṣé àbáwọn ẹmọ àwọn tó ń pè ní yẹ fọ. Wọ́n ti oyin bomi wákàtí márùn-ún lẹ́ lò mẹ́ tó yọ oyin kò mẹ́. Immigration ni ìlọ ẹgbẹ́ wa. Tó ti yẹ yín. Immigration ni ẹgbẹ́ wa nà mí. Kí ó gbé mi sórí Islam. Tó ti yẹ yín. Kí ó nà mí tẹ́rẹ́tẹ́rẹ́. Abáṣẹjọ́ mi ni. Mo sùn mọ́ láàlá tó burú kọ. Alágídí ni. Wọ́n ní wọ́n gbàjọ tí wọ́n fi sórí ire ni. Nígbà mo sì gbàjọ tán. Ṣé mo náwó ni? Ebe èèyàn ni wọ́n cross mi on the road. Ṣé sì gbowó lọ́la? Ọjọ́ ẹkún yẹn sóò ní. Èmi ò ní sunkún. Ọlọ́mọ yẹ lọ́rọ̀ ẹ̀kú. Ebi ẹgbẹ́ owó lọ́wọ́ ọ̀gbẹ́mí mi ni. Òbí tó wọ́n bá sọnù, èmi náà ní ọ̀wà padà wá. Gbogbo tó ẹ̀rí ẹ̀dẹ́ wò. Ṣẹ́gbọ́, èmi náà dúró lórí àgbélébù Ọlọ́run. Mo dúró lórí àgbélébù Ọlọ́run. Òbí tó wọ́n bá sọnù. Èmi ló ti máa ń wo ṣàkà. Èmi lọ bọ ní mi. Kì í ṣẹjọ́ rẹ̀. Bàbá ṣe pé wọn gbowó lọ́lọ́ mi ni. Ebi ìrọ̀lẹ́ náà tún mọ́ ọmọ rẹ̀ bá pé ọ fẹ́ lọ sùkú. Pé kí n sanwó lé lórí. Ọmọ dáhùn wà lórí ni. Dákun sọ́ọ̀tì ẹ̀ máa tọ́ràn ni. Sọ́ọ̀mọ́ tọ́ràn ni. A máa sọ pé mi ò compliment láyé ara mi. Ẹ wá dáwọ́ owó mi kẹ́ ẹ má bàa dáná tán. Bó ti ń gbowó yín jọ, kó di parí oṣù. Bó sì gbé ìbàdí, ẹ lákòóta ní òrí ìbọn. Tí ò ní sọ ẹ̀ dà. Bọ̀káwó òkè ní aleluya. Ọlọ́mọdé kúkú mọ̀ nígbèsí ayé mi. Olè náà mọ̀, ọlọ́mọ ẹ̀ máa lágídí.
tí a bá yàn gógógó yóò jà wọlé tí yóò jà wọlé èló lówó lọ́sẹ̀ mi ìdáwó yí padà ẹ̀kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú àmọ́ ẹ̀sán orí yìí burú bí eégún tí léwèrè ọ̀jẹ̀ bí ọmọ ìyá ẹ̀ ló pè tọ́lá kì í sáwọn jọ wò. Yọ̀ọ̀dà fún yín. Àṣẹ. Yọ̀ọ̀rọ̀ ìlọ́rùn. Àṣẹ. Yóò ní yín. Àṣẹ. Ṣé rí lásìkò tí mo di ọba àdúrà yìí gbogbo ẹ̀yin olóyè kò ní bàjẹ́ fún yín. Àṣẹ. Ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olóyè pátá ẹ̀kú àdúró tì mí kò ní bàjẹ́ fún yín o. Àṣẹ. Ní àmọ̀ràn kan mo fẹ́ dàbí àbá kẹ́yìn olóyè kẹrin. Kábíyèsí. Ọba kan ìdábàá àṣẹ lọba ń pa ẹ pàṣẹ fún gbogbo wa ń tẹ́ bá sì ti wí àrò ti rọ̀ mọ́ ẹ pàṣẹ ní kábíyèsí o. Tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀yin olóyè Kábíyèsí. mo ṣàkíyèsí pé nínú ìlú wa yìí látẹ̀yìnwá gbogbo ẹ̀ kàn dákẹ́ bí ìgbà pé wọ́n ń ṣèkó wọn dẹ̀dẹ̀rìn kò sí pé nìkan kan ń gbowó orí kò sí pé nìkan ń sanwó omi gbogbo ẹ̀ kàn ń lọ dákú èmi wá wò pé láti wákàtí ọ̀wọ̀ yìí lọ bá a ṣe ń gbowó orí lọ́wọ́ alààyè a máa gbà lọ́wọ́ òkú. Kábíyèsí o kábíyèsí o. ọ̀rọ̀ yín ò fẹ́ yé mi dáadáa kábíyèsí àbí owó orí bíi ti báwo bóyá kẹ́ ẹ ṣàlàyé rẹ̀ kó yé wa gan-an. ẹ̀yin olóyè Kábíyèsí. àní lásìkò tèmi iṣẹ́ ẹ yù bámúbámú bẹ́ẹ̀ ni bá a bá rẹ̀ nìkẹ́ni àbí èèyàn kéèyàn tó kù rẹ̀ bá kú kó tó di pé yóò mú jíjà pé yóò fi lálẹ́ báyìí ó gbọ́dọ̀ kọ́kọ́ sanwó orí. ọkàn ń balẹ̀. ìbọn dákun ọkàn ńlá ẹ ṣe yún lé ní bá a bá rẹ̀ nìkẹ́ni àbí èèyàn kéèyàn tó bá bẹ́ẹ̀ ṣègbéyàwó àbó bẹ́ẹ̀ sinmi fọ́kọ wọn ò sanwó orí. ó di mélòó. ó di méjì. bàbá wa rẹ̀ nìkẹ́ni lẹ́ẹ̀kẹta tàbí èèyàn kéèyàn tó bá bímọ tá a bá ti gbọ́ látọjọ́ tó bá ti bímọ títí tí ó fi dọjọ́ kẹjọ tí wọ́n ó sì kó mọ ó gbọ́dọ̀ sanwó orí. Kábíyèsí ṣé kí ni yóò sì ṣe é ṣe bá. báwo ló ṣe ń ṣe báyìí olóyè àgbà ti dé sí yín lára bó ṣe ṣe lu ìbò nù sẹ́rí ọkọ̀ òfurufú tó bó ṣe máa ń lọ lójú ọ̀run bó ṣe ń lọ ọ̀n gbowó orí ẹ̀. yóò dáa fún ọ. ọ̀làjú ni kábíyèsí wa láti ti mọ́là ju wọnú ìlú wa nù láti sì mọ̀ sẹ́nu. àṣìpà yóò dáa fún ọ. sẹ́rí àwọn aráàlú èkó tó wí mu bàbá rọmọ ìlú tó bá lọ lú èkó kó wá dé kó tó di pé yóò wọnú ẹ̀dẹ̀ bàbá rẹ̀ ó gbọ́dọ̀ sanwó. mo tún dé yín mọ́ ni o mo tún dó mọ́. kábíyèsí o. kábíyèsí o kábíyèsí o ẹ wo kábíyèsí gbogbo àwọn tí ẹ̀ ń mú wáyé àti àwọn àṣẹ tẹ̀ ń pa ẹ̀ kábíyèsí ẹ mọ̀ wípé ṣé gbogbo eléyìí tẹ́lẹ̀ báwo ni ó sì wá ṣe é sí kábíyèsí. olóyè ọ̀tún àgbàlagbà máa ń sọ̀rọ̀ bí èwe o ti ṣe é ṣe ẹ wò ṣé gbogbo yín mú ọkùnrin tó dókòó tẹ́lẹ̀. Kábíyèsí ọgọ́ ọlọ́pàá ni ọdún ni wọ́n òye sáàmù fọlọ́kọ mo mọ̀ wọ́n dáadáa. ó ti ṣe é ṣe àwọn àgbàlagbà Yorùbá bọ̀ wọ́n ní àgbọ̀dọ̀ lẹ́ni ní mùsàn. ká tó mú kíkan. ṣé ẹ̀rọ pápá gbófinró lòun ó sì mọ̀ nípa gbogbo ẹ̀ báwa bá ti ṣe bí ẹni fẹ́ mọ yẹ gẹ̀rẹ̀ kúrò lójú ọ̀nà yọ ọmọ tọ́wọ́ sọ́nà àbí bó làwọn òfin ti rí ọ̀gá ọlọ́pàá. mo kí yín púpọ̀ eléyìí tẹ́ gorí ìtẹ́ àwọn bàbá yín ìlú yìí ó mọ̀ lọ síwájú ni kò ní lọ sẹ́yìn. ẹ̀yin olóyè n tí kábíyèsí mú wá sílùú yìí n tí ó mú ìlú nílọ síwájú ni tí ó sì jẹ́ ká kó ẹ̀yin olóyè náà máa rú gọ́gọ́ ìtẹ̀síwájú ńlá ni kábíyèsí mú wá ẹ rí i pé mò ń wojú olóyè yìí bá tán sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní bọ́n ṣe ń ṣe nílùú èbó nù nílùú ọba bọ́n ṣe ń ṣe nù bókù bá kú yóò sanwó orí kì í ṣe pé bóyá alàyè nìkan ní sanwó orí
ìtẹ́mi kàn fẹ́ látọ̀dọ̀ ẹ̀yin olóyè ni pé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká ran kábíyèsí lọ́wọ́ kí gbogbo òfin àti ìlọsíwájú kó lè wá sí ìmúṣẹ. Thank you. Yóò dà fún ọ̀gọ́lọ́pàá. Thank you. Ọ̀gọ́lọ́pàá kí ló mọ̀ pé mo já kùtùkùtù. Lẹ́yìn nílùú yìí. Ẹ̀sẹ̀ fáwọn olóyè tó dàgbà. Ẹnẹ́kẹ́ni. Mo já ní. Lọ́kàn. Ìwọ tó pẹ́ lẹ́yìn òdì. Ìwọ tó pẹ́ lẹ́yìn òdì pé ẹ̀ka ló ń sọ. Ìwọ tó pẹ́ lọ́wọ́ òye tó gbé ẹ wá dé padà. Dákun gbẹnu dákẹ́. Kábíyèsí ẹ wá gbọ́ ta ni ó mọ̀ gbowó gan. Mọ́mọ́ sọ fún àwọn ìwọ bò ó sì mọ̀ gbowó. Ibi tí mo bá bà wá. Tí mo bá bà wá. Kábíyèsí jàre. Ẹ wò gẹ́gẹ́ bí ìyálájẹ ìlú yìí èmi ni ẹjẹ mọ gbowó náà bó bá ti dé. ẹ̀yin olóyè yóò dáa fún yín lẹ́ẹ̀kan sí kì í ṣe ìkólé ẹni tí yóò kó owó. tí aláìsàn bẹ́ o tá a bá rántí kó yẹ ká ṣe jẹ́jẹ́ ó sì ká rántí aláìsàn. àgbàdo náà ni mo tún kó sórí pẹpẹ. sọ́rí àbúrò mi sọ mọ̀ pé ọ̀rọ̀ ọba tí ò mọ̀ sí ìlú wa mọ́. tí yóò bá ṣe omi ò ṣe dákun ọ̀sìn wo tìkúnlẹ̀ abiyamọ kò sí ìyá kò sí bàbá bọ́nọ́sì mọ̀ àwọn Yorùbá ń pa òwe pé téèyàn méjì bá ń du nǹkan ọwọ́ ẹnìkan náà ló já sí ṣe sùúrù dákun. ẹ̀gbọ́n mi kò sí ní tá a fẹ́ ṣe sí wọn kí la tún wá fẹ́ ṣe wọ́n kúkú ti jẹ ọba yìí wọ́n ti gbà kò sí ní tá a fẹ́ ṣe sí ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé ìdílé wa ló kàn ẹ sì mọ̀ pé àwa la ní ọba yìí ṣùgbọ́n gbàtà kí ni mo wá fẹ́ ṣe kì í ṣe pé ní òbí mi lóòótọ́ ẹ̀gbọ́n mi ó dùn mí bíi ó dùn mí bíi ẹ̀gbọ́n mi ó dùn mí. gbogbo yí Ọlọ́run àmọ́ tí mo bá nínú mi dùn sí. tí mi bá padà dé lágbára Ọlọ́run lágbára Elédùwà ọwọ́ wa ní ó padà pọ̀ sí ìdí wa ní ó padà pọ̀ sí bí a lọ bí tá a lọ. sọlá ká fọwọ́ lágbára bó ṣe wù wọ́n. ìlú yóò tu gbogbo yín lára lẹ́yìn ọ̀rọ̀ asọ́tì ní ìjọba bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ fún yín yóò ní ẹni tí yóò máa gbowó orí lọ́wọ́ alààyè àti lọ́wọ́ òkú lójókòó yìí eégún burúkú àbí tampoli lẹ́yìn lẹ́wọ̀n àbí ọ̀dá ni. kábíyèsí o bí eré ẹ mọ̀ ti sọ kí ní ìdóòtọ́ bí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó lọ fọ́fọ́ àbá náà ni àwọn sí bàbá àgbàlagbà ṣé lè ṣe nǹkan tá a fẹ́ bá mi. kábíyèsí o. ẹ̀yin olóyè èmi lérò wípé agbófinró ló yẹ ká fa ọ̀rọ̀ yìí lé lọ́wọ́ kó máa bá wa gba owó ìwọlé tìkẹ́tìkẹ́ èwo tún wá ní ti bàbá arúgbó tẹ gbé wá kábíyèsí ẹ mọ́ bínú o. kábíyèsí ọ̀dà fún tó ọba ló làṣẹ nígbà tẹ ti ní tẹ́ ṣe náà á fara mọ́ bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n èmi ń wò pé ṣé bàbá yìí ó lè ṣiṣẹ́ yìí. kábíyèsí ọdún dé o àjáde yóò jẹ́ mọ́ lọ́kàn kábíyèsí sọ pé wọ́n sì náà ní àlọ́mọ́rí àti òmùjẹ́ ká mú. kábíyèsí ẹ̀yin olóyè ṣẹ̀ṣẹ̀ ó dàbí wípé ọ̀rẹ́ tẹ̀ yóò fẹ́ yàtọ̀ kábíyèsí ẹ wò ó ṣe é mọ̀ wípé ó ní iye àwa tá a wà láàfin báyìí ohun tí mo wá ń wò lórí ọ̀rọ̀ yìí kó má wàá di ìgbẹ̀yìn kí ọ̀rọ̀ wa padà kó máa já sí àbùkù kábíyèsí ọwọ́ lóòótọ́ iná lẹ́ lásẹ̀ àmọ́ ẹ jẹ́ ká wo lẹ́yìn dáadáa o kábíyèsí o. ẹ ṣeun ẹ̀yin ìlú mòye kábíyèsí o. ilé ayùlẹ̀ ta sí gbogbo ohun tó lè kálukú yìí wí ọ̀rọ̀ ní ṣùgbọ́n bẹ́ẹ̀ tí ń wo àníṣe ẹni mo yóò mú ní dàbí nírè Àjànàkú ló kọ rẹ̀ kò sí ní tó kọlù tí ó bẹ́ẹ̀ bá ń gbọ́ Àjànàkú ọ a lè máa ra ahọ́ bí alára Àjànàkú ó yá bá ròyìn ara rẹ fún wọn kẹ́kẹ́. kábíyèsí o mo kí gbogbo ìlú mòye o àjèrè àfèrè èjẹkọ o
ní bùrìnbùrìn báwọn jó mùkúmùkú o ẹ̀yin kábíyèsí ní ìròyìn ara mi ẹ̀yin kábíyèsí o ìkankan ni ó ròyìn ara rẹ̀ èèyàn ni ó ròyìn ikán ìkàndù kọ́ ni ó ròyìn ara rẹ̀ èèyàn ni ó ròyìn ìkàndù pé ìkàndù kọjá bí Jagunlabi bí èèyàn bá kó sínú ìjà lọ bàbá èyí lẹ́ẹ̀ pariwo pé ìjà lọ́dẹ ẹyọ tarúgbó kúrò ọ̀rọ̀ tí mo mọ̀ ọ́ ṣe ni oògùn tí mo mọ̀ ọ́ ta ni. ẹ wo ẹ̀yin ìlú kábíyèsí o gbogbo yín ni mo pè kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ owó ni kẹ́mi ó máa kówó wá sáàfin kẹ́ẹ̀sì máa rí ìṣàkọ́lẹ̀ n ò rò pé ó jù bẹ́ẹ̀ lọ àmọ́ tó bá ti ń bẹ́ni wọlé kó máa káyà nǹkan tí máa bẹ̀yìn ìlú fún ni wípé ẹ fún mi lẹ́ṣọ́ àkábíyèsí ẹ fún mi ní àwọn ẹ̀ṣọ́ àfihàn bíi mélòó kan èyí tí ó tẹ̀lé mi tí ó tún mọ kọ̀rọ̀ kan dùn bí sẹ́yìn tí ò yé mi sí ọ̀tán ẹ wá wò ó wọ́n nárúgbó mo kúrò lárúgbó yẹ̀yẹ́ o ẹ̀yọ arúgbó kúrò ẹ̀yọ agbófinró kúrò ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ oníkálukú o iṣẹ́ tèmi bá ṣe agbófinró ọ̀dọ́ kan ò lè ṣe o ẹ mú dání dáadáa wọn ṣiṣẹ́ tínú yín ó dùn tẹ́yìn náà ó di kan sára sí mi. kábíyèsí tí kì í ṣe pa fẹ́fẹ́ mi àwọn ọmọ ọlọ́mọ wéwu báyìí tó rọ́rọ̀ ẹ̀sọ́ tán tún wì. péré èwo bíi ti bò ilé ayọ̀ lọ́tà sí ṣùgbọ́n bó ti ń wò gbogbo ọmọ tí balógun bá kó lóògùn gbogbo àwọn máa ń kó bọ̀ wálé Àjànàkú ọ̀jẹ̀rì rẹ̀. ọ̀rọ̀ tó bá ti yàtọ̀ kì í tún pẹ́ mọ́. kì í pẹ́ mọ́ àwa ṣe gbogbo ẹ̀ ní wàrà sísàlẹ̀ kánmọ́kánmọ́ láti sìn. báyìí ẹ máa rówó. yọ̀dà fún ẹ máa rówó ìdákọ́lẹ̀ ó máa wọlé déédéé. ẹ wò kábíyèsí. yọ̀dà fún. káwọn lè pẹ́ lórí nítorí kábíyèsí bàbá bẹ́ẹ̀ bá sì fẹ́ àṣẹ ti pẹ́ dámọ̀. sùkùn sí mo fi kú pamọ́ o. tí ò bá wá níkùn yóò padà wá ní kẹlẹ̀ǹbẹ̀ o. ọmọ ṣàlẹ́wà mi èdè òdìmọ̀dé rẹ̀ sà gbélé pọ́n ọmọ ẹlẹ́gbọ́n ọ̀pẹ arọ mi níjó yá rẹ̀ sà ọmọ ṣe ni wọn ṣe ní tí bá rà rẹ̀ sànú bọ́ọ̀lì òwúpo tí yá mọ̀dẹ́là ọmọ ọlọ́pẹ̀ kan ò jẹ́ gẹ̀ẹ́tì. mi ẹ máa kì mí ẹ ṣáà máa yẹ kó rìn mí wú. àbí ó ti rí abẹ́lé pupa àjẹjẹ́ mi. inú mi dùn láti ṣàlàfíà ní àdàbà. àdúpẹ́. olúwa ṣe mami ẹ má jà fọ̀rọ̀ lè kàn tó sọ. ìgbà wo ni àwọn boys kan kóra àwọn tó mẹ́rin ní kí n sanwó kí n tó wọlé mo nílé ìyá mi nílé wa kémi sanwó. sọ fún wọn. mi kọ́ yarí pé mi ò ní fún wọn mo ṣáàtì fún wọn. ìdálò ní ìṣèlú o báwa ṣe ń ṣe ńlẹ̀ yìí bẹ́ẹ̀ ìdálò ìṣèlú sọ ọ̀sá fún wọn ṣá àṣírí rẹ̀ ò ní tú ọmọ ọdún rí ọmọ ọdún wò. ìgbà wo nírú nǹkan bẹ́ẹ̀ wá bẹ̀rẹ̀ ṣé nítorí pé àìsíṣẹ́ tó wà ń gbòòrò àbí bí ìlú ṣe rí náà ni wọ́n máa ṣọgbọ́n máa wà òkè dáadáa. wọ́n fi bẹ̀yẹ sílẹ̀ pípẹ́ wọn sangun ọ̀pọ̀lọpọ̀ sọ pé àwọn kàwé wọ́n ní òṣìṣẹ́ àwọn míín náà sì wá wà náà tí wọ́n ya alápámọ́ ṣiṣẹ́ o ọ̀sá àti fún wọn àmọ́ ń ra ayé gbé ni ò ra ayé gbé nù torí ijọ́ tẹ́nìkan tí ó bá dún kòkò mọ́ irú àwọn tó fún lówó ò rà gbálẹ̀ wo ẹwà rẹ ò ní sí lọ ọmọ òrówó náà ọrọ̀ owó láyé ọrọ̀ kó ló gbà. èmi tí mo lọ wọ́n zù níbi tí mo lọ kò máa easy máa mi. àní kó o fi bẹ̀ yẹn lẹ̀ sórí tí bá ṣe pé mo jẹ́ iron lady ní àdúgbò yìí ọ̀kẹ́ àmì àwọn èèyàn tó ti hàn lé mọ́ bẹ́ẹ̀. ó tó bẹ́ẹ̀ yẹn. ó tiẹ̀ jẹ́rìí ìyá tó ń jí. bẹ́ẹ̀ táwọn ń lágbára. ọmọ ṣàlẹ̀ wà. ma. mo mọ̀ pé bó o ṣe dé yìí o nígbà tó bá fi máa dàárọ̀ lábàáyé ó ti bẹ̀rẹ̀ sí wo dáì flight mi aago 9 ni aago 10 ni wàá sọ pé fẹ́ padà báwo ni ṣe máa mú ọmọ mi dání. ẹ̀wúrọ̀ ọ̀la. Màámi. yes. ẹ̀yin àti wúrà ọ̀la yín náà ni kí n mú Fọláwẹ̀ dání. bẹ́ẹ̀. ṣé iṣẹ́ tí mo ṣe ṣé ó ṣe mọ́ ọmọ lọ́bẹ̀ ni.
kò ṣe fi màámi iṣẹ́ ni ọmọ kékeré mọ̀ pé kò ṣe mọ́ ọmọ lọ. ṣé ẹ máa ń pẹ́ kẹ́ tó close. ẹ wọ́n máa ń pẹ́. ó dá kò ṣe kankan gbà. kò sẹ́ni tó mọ ọmọ dání bẹ́ẹ̀ ojú náà nì olórí dorí àmúnikí àwọn ọmọge àjọ màámi ẹ̀ máa jẹ́ wà ilé tọ́ mi ẹ̀ bá mi tọ́. ok no problem wo gbogbo bàbá yẹn tí n bá sọ òyìnbó a ní mi ò sọ dáadáa I want to go to my mommy I want to go to my mommy your mommy will soon come. tí n bá sọ pé chia a ní no pé òyìnbó ojú ọ̀run lè ní sọ. Did you say that to me? Did you say that to grandma? Màámi ẹ bu ẹyin lẹ́tọ́ mi ẹ bá mi tọ́. ó dáa Ọlọ́run mi tọ́ àmín àmín. Ọlọ́run kó o wá ní wá sí ìrìn o. Àmín àmín. o ò ní ṣìṣe o. Àmín màámi ẹ jẹun mọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Àmín o. Mo ní yọjú sí yín náà ni o. ẹni bá fojú dọ̀bà wò wá. bàbá Dio mo ń dáni lóhùn. ẹ̀yin dákun kí ló fa àfojúdi àti àrífín. ẹ sí òkú ẹ wá sanwó orí láàfin kí ló dé. àfojúdi kọ òkú ṣe ń rò wọn fàṣọ tí mo lẹ́yìn gbogbo àwọn èèyàn tó ń wá bí náà pariwo pé ẹgbẹ́ òkú yìí ẹgbẹ́ òkú àná ti gbókú. òkú ti ń rò òkú ti ń rò. ní òjì ẹ wá sanwó tó yẹ kẹ́ ẹ san. òkú ti ń rò. bẹ́ẹ̀ wá gbà mí. ní àlejò bá rò mọ́ ẹ̀yọ́ mọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ kẹ́nikẹ́ni má fọwọ́ padà ọba lójú. olúwa máa fi sọ fún. iṣẹ́ ń ṣe wá ẹ pé ká rọ́jú. Hop. Hop. alágbára ayé fẹsọ̀ ṣe ṣe mọ̀ pé ẹ̀yin náà bímọ. alágbára ayé ṣe jẹ́jẹ́ ṣe mọ̀ pé ẹ̀yin náà bímọ. gbogbo òfin ìjọba jẹ́ pa. bí wọ́n lọ ní dé fìlà sọ́rí ojúlé mẹ́rin là á yà lónìí tá a ti kí wọn. mẹ́rin bíi ti bò. bẹ́ẹ̀ ni ojúlé mẹ́rin là á ti ṣèdúpẹ́ sọ gbọ́ bá wọn. ẹ ǹlẹ́ o. ẹ̀yin ẹ̀ sọ. a gbọ́ pé ẹ sì kú mọ́ mẹ́tọ̀ yín wá sáàfin sanwó orí kí ló dé. owó orí èmi ti sanwó orí o. fún ta ni. ti sanwó orí fún olórí ẹ̀ṣọ́. olórí ẹ̀ṣọ́. olórí ẹ̀ṣọ́. ẹyin tó sọ dà ó lóun ti fún olórí ẹ̀ṣọ́ lówó olórí ẹ̀ṣọ́ tó sì dárúkọ yìí olórí ẹ̀ṣọ́ òkú ẹyin bẹ́ẹ̀ láàfin. bí ò bá da yín lójú èmi ó tẹ̀lé yín lọ sáàfin aya mi èmi ó tẹ̀lé wọn lọ sọgbọ́ wọn dúró sọmọ nínú ilé. ìrọ̀ àjọ ń lọ ní gbogbo nǹkan bá fi ọ̀sẹ̀ àjọ fojú ara wọn rí bẹ́ẹ̀ ni. aya mi ọkùnrin lọkọ rẹ
jẹ́ ń tẹ̀lé wọn bí n bá dé ìwọ̀n àfàbọ̀ á bá ọ. sọ́ọ́rí bọ́ ṣe dágbére o ìyíhun tá a bá débẹ̀ tó fún lórí ẹ̀sọ́ lówó tá a bá débẹ̀ tó fún lórí ẹ̀sọ́ lówó ajáde wọlé bá ọ nù. ẹ jẹ́ àlọ́. òfin jẹpajẹpa no freedom of speech kò máa dá. ẹ wá ẹ̀yin ẹlẹgbẹ́ mi ọ̀dọ́ ibi tí ọ̀rọ̀ lu wà yìí pẹ̀lú òfin kábíyèsí dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè ni o àìtí ìmọ̀ ibi tí ó já sí èmi ń rò ó bóyá ká dógun lẹ̀ ni o. bẹ́ẹ̀ ni o ẹja àjàgò ni àjàgò ni o àjàgò ni bẹ́ẹ̀ ṣe wà yìí ọmọ ilé rèmi o èmi láìkó ogun ẹja àjàgùn. ẹwọ ẹja ṣe sùúrù sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ọ̀rọ̀ ogun kọ́ ló wà nílẹ̀ yìí o gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó lọ́wọ́ ìjọba nínú ẹja ṣe jẹ́jẹ́ o. ó lọ́wọ́ ìjọba nú ó lọ́wọ́ ìjọba nú ẹ yẹ ká rántí o mi ò lè wá kú kò lè jóye lé bàbá rẹ o. ẹ wo ẹ̀yin èèyàn mi ṣe rí gbogbo nǹkan kọ́ ni sùúrù ń tán gbogbo nǹkan náà sì kọ́ ni agídí tún ràn ẹ já rọra ṣe àwọn ará bíi tá à ń sọ̀rọ̀ wọn tógúntógún tìbọntìbọn ni wọ́n ń wọ́de o èmi ò ní ìbọn o ìlóògùn o èmi ò bá ní ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ já gba kádàrá ya ká gba kámú. tọ́ kò burú bóyá kakú ṣe ìwọ́de ní wọ́ọ́rọ́wọ́. èyí náà tún wọ́n tún ṣe tí gbọ́ ní wọ́ọ́rọ́wọ́ ni o ẹ dákun èmi ò lóògùn o ìlóògùn lọ́wọ́ ìsìn níbọn o tó bá ṣe oníwọ́ọ́rọ́wọ́ tó ṣe pé láàrin ara wa là á ti mọ̀ pé awọ́de ó yá iṣẹ́ tó bá ti yá kan kì í pẹ́ wọ́n tọ́. ìlú ò fara rọ. òṣìkà rántí ọ̀la ẹ̀sán bẹ́ẹ̀ o. tá a bá rántí ikú yẹ ká ṣe jẹ́jẹ́. ẹ dákun ẹ padà sí irú ẹ o. láéláé a ní padà sí irú ẹ mọ́ a jẹ́ sanwó aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ láéláé. ìwọ ń gọ́. ìṣọba a jẹ́ fírú aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ láyé ìjẹ́ nìkan lè dìtẹ̀ mọ́ba ni a dìtẹ̀ mọ́ba. ẹ tiẹ̀ jáwọ́ ní dídìtẹ̀ mọ́ba o ẹ jáwọ́ ní dídìtẹ̀ mọ́ba o ẹ pẹ́ lórí sọ́ọ̀tì ẹ̀rí wọ bójú kọ́ńtàkọ́ńtà ìwọ ọ pẹ́ lórí sọ́ọ̀bì òkú kan níwọ. ẹ wo ẹ bẹ ẹlẹ́dàá yín ni o torí ara kan wá o tí wọ́n bá ní apáyín ni o. ojú tèmi tiẹ̀ pẹ́ mi ò lójú àánú. ẹ má jà kú ayé ẹ dàbí ẹjọ́ ẹ̀gbọ́n mi àdìtẹ̀ mọ́ba. mo ti sọ sí ọ o ẹbí mi sọ sí ọ. ẹ̀gbọ́n mi ẹ̀yin náà tó ń sọ báyìí àdìtẹ̀ mọ́ba ẹ̀tọ́ wa là ń jà fún. ọ̀rọ̀ òfin là ń sọ òfin tó má mọ̀ tàlà. òyà yá o. ọ̀rẹ́ mi bó bá tún tó bá mi tú ọ ìgbà tó mọ̀ pé Rónkì ò mọ̀rún dì ní òjò wá bá mi tẹ́lẹ̀. òfin tó má mọ̀ tálákà tí ò mọ̀ olówó ìtìjú ọ̀dà. ṣé àpagbọ́n tó ń ṣẹlẹ̀ nínú ìlú wa. ṣé àwo. èmi a ní tún ń ṣẹlẹ̀. nípa arábìnrin Mercy tí ètò gbòkú ìyá rẹ̀ sínú ilé táwọn ẹ̀tọ́ ọba òjò sì torí tó ní kó sanwó tí ò sanwó. ẹ wá dákun tá a wá ní ìṣe rẹ̀ ṣé kábíyèsí ni àbóhùn gangan tó kùrùn pa. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ká sọ̀rọ̀ sí tọ́rọ̀ wa òfin táwọn kábíyèsí ti ṣe ti pọ̀ jù ẹ ká sọ̀rọ̀ sí tọ́rọ̀ wa. àánú rẹ ò ṣe mí ìwọ lẹ́nu rẹ gbọ́rọ̀ jù àbí. ọ padà lọ sí ọ̀dọ̀ kábíyèsí tó lọ sọ fún wọn àánú rẹ ò ṣe mí ọlọ́mọdé ò fà sọ pé roko ọba ó ń sọ fún un. ẹjọ́ tẹ̀ ń bá mi rò kò jẹ́ ń yára ṣiṣẹ́ ẹ dákun ẹ jẹ́ ìṣẹ́ tí ìṣẹ́ lè kú lórí ẹ̀. bàbá olóyè ẹ̀sìn ìgbà àdúgbò lọ́wọ́ yín àdúgbò gan-an ni ẹ fi wá sílẹ̀ nígbà kankan nígbà tí olórí ẹbí wà láyé ẹ sojú ìgbà tí olórí ẹbí sì ti kú tán ẹ sẹ̀yìn ojú ò wá ní tìyín ojú ò sì ní tẹ̀yìn náà. bàbá olóyè ẹ ṣé àdúgbò olóòbá wa dúpẹ́ lọ́wọ́ yín olóòwà ní fi yín lẹ̀ kò ní fìdílé yín lẹ̀ àmọ́ lóore o ẹ ṣé gan ṣé gan. ọlọ́run ní dàbí ilé yìí ìlú òkú ọlọ́ ìdílé yìí ò ní dàrú torí ìgbà tí eléré ẹbí wà láyé àjọ jẹ àjọ mú ní
ọ̀bọ̀rọ̀ wa kò tán kí n pẹ̀yìn dá ń bẹ̀ ṣe wá rí bó ṣe rí Oyèdélé. babalóye. tó kí ni fàmífà tó wà láàrin wọn pẹ̀lú kábíyèsí. fàmífà lẹ́yìn èmi kábíyèsí kò sí babalóye kò sí àjọ ọba ti jẹ àti àjọ ní ọba ní àjọ ní kábíyèsí náà ni kò sí ìjà kankan mo ti jáwọ́ mo lọ́wọ́ sí ọba ẹ̀ mo sì lẹ́sẹ̀ àbí ẹ̀gbọ́n mi. bẹ́ẹ̀ni. nǹkan kan ni mo kàn fúnra sí ní ọjọ́ kan èmi àti ẹ̀gbọ́n mi lọ sórí ilẹ̀ wa. ẹ rí gbogbo àyín lókè ń bẹ̀rù ilẹ̀ bàbá ni wọ́n bó ṣe gùn lọ́hùn dédìí ọ̀pẹ òun ni ó ilẹ̀ olúwa mi ní kábíyèsí àti àwọn eléyìí o gbogbo wọn la gbowó o bẹ́ẹ̀ yẹn ó gbin nǹkan sórí eléyìí báyìí yóò sanwó tọ́ba láṣẹ àwọn à ń sọ̀rọ̀ àwọn tánu kílẹ̀ wá. níbo. ẹyin wo ni. níbo lẹ́sìn bọ̀ àwa tá a nílẹ̀ ní. ta ló rán yín. ẹ̀yin táwọn bá ààrẹ lẹ́yìn ẹ̀yin ọmọ pọ́ba ló nílẹ̀ ní. ṣẹlẹ̀ ọba wá ní. ilẹ̀ ọba ní. ilé ọba ni. wò ó dúró fara rẹ balẹ̀ bí wèrè ẹlẹ́wọ̀n ṣe ń fara balẹ̀ fáńkọ́pù. bẹ́ẹ̀ni. sọrí gbogbo ilẹ̀ yìí bẹ́ẹ̀ bá ṣe nǹkan kan lórí rẹ̀ ẹ sanwó. bẹ́ẹ̀ ni a gbowó ẹ̀. bẹ́ẹ̀ mú ọkọ ṣẹṣẹ báyìí ẹ sanwó kẹwàá sí nǹkan bọ́lẹ̀ ẹ sanwó. ọwọ́ ẹjọ́ gbẹ̀rẹ̀ bàbá. kábíyèsí ọba ìlú yìí ni. tí kábíyèsí bá ṣe orí ilẹ̀ bàbá mi ló wá rọ. orí ilẹ̀ kábíyèsí rẹ̀ kì í ṣe orí ilẹ̀ bàbá rẹ̀ wò mí wò tó o bá máa ṣe nǹkan kan hàn yín ọ sanwó. bẹ́ẹ̀ ni a gbowó. tó o bá sí ẹ̀gẹ́ bọ́lẹ̀ ọ sanwó. lórí ilẹ̀ bàbá. bó o ti ṣubú tani ni bàbá. ẹ̀ka kí jẹ́sẹ̀ gbọ́dọ̀ yín gbọ́dọ̀ ló pa. ẹ sórí ilẹ̀ yìí ẹ̀yin kẹ̀ ẹ fi mi lọ jẹ́ sùúrù. wo ọ pẹ̀lẹ́ wọn kí ni jẹ́sẹ̀ ṣe yẹn. ọmọ yín ló máa ṣẹ̀wọ̀n ọmọ yín ló máa ṣẹ̀wọ̀n. ẹ̀wọ̀n ní ojú sọ̀bọ lọ. ní kí ni ní orí ilẹ̀ bàbá mi. mo lórí ilẹ̀ kábíyèsí ni. ẹ mọ̀ bá lórí ohun gbogbo káàkiri ẹ mọ̀ bá lórí kíni ẹ mọ̀ bá lórí kíni. ẹ gbọ́ ẹ kú ọ̀nà orí. mo mú ọba yìí. mo ta mi. ọba mu. mo ta mi. ọba mu ó yẹ mu. ẹyin wo. ọ̀dà ìdílé yìí ò ní dàrú. àmín. ọlọ́run ọba tó bá ṣe ń fẹ́. àmín. inú ìlú wa iná ò ní bàjẹ́. àmín. ọlọ́run ọba tó ṣe ti báyìí lọ. èèyàn méjì bá du yìí èèyàn kan náà ní já mọ́ lọ́wọ́. ẹ jí ká náà ní sùúrù tiwa náà ti dé tán. ọlọ́run ní bàjẹ́ àyè bọ́ bá dìtẹ̀ o. rárá o rárá. àyè sì bọ́ bá lérí tó n kò ti rí báyìí ẹ jẹ́ ká kọ́ ọ bọ̀ ká bá a ṣe kí ló lè dá. ẹ ṣe adúpẹ́ bàbá olóyè o ẹ ṣeun. ẹ ṣe bàbá olóyè ẹ wá kọ́ fún alágbára ọlọ́run àmọ́ lóore adúpẹ́ fún yín gan-an ni ọlọ́ba mi dúpẹ́ fún yín ẹ ṣe gan ẹ kò sáàmù rí yín bá. tá a bá rántí ikú yẹ ká ṣe jẹ́jẹ́ òṣìkà rántí ọlọ́ẹ̀sán ń bẹ̀ o. bàbá lọ́lọ́lá ẹ dákun ọmọbìnrin tó dà ibò ẹ lọ. ẹ wá gbà mí. ṣé kí lè máa ṣe kọ́símẹ́ǹtì ni kí lè máa máa bọ̀ tún yàrá etí ṣe. bí mo ń gbọ́ ọ̀dà o bí mo bá gbọ́ tán ṣé lájọ́ tó lè ti gbowó lọ rẹ̀ tó lè wá sábì ìṣe ni. cooking yourself on the fire. ó ṣẹlẹ̀ lórí iná sítóòfù. èmi bẹ́ẹ̀ni inside the fry pan. bẹ́ẹ̀ni mo sọ fún. èèbó kú sí àmọ́ sọ́dọ̀. bẹ́ẹ̀ni mo mú wẹ̀rẹ̀ wọ ìlú ọ̀bàgbẹ́ máa tó wá sẹ́ káàkiri. wo ẹjọ́ máa fara dà ní ọ̀rọ̀ kalẹ̀ kan bá lé. ẹ tó gbowó àjọ lọ́wọ́ mi rè ẹ tó gbowó àjọ lọ́wọ́ mi rè ẹ bá mú wọn. officer bring me outside. Get up. bring me outside. ẹ mú wọn dáadáa wọn ẹ tí kú o ẹ tí kú o wọn ẹ tí kú o ẹ mú wọn dáadáa o. Get up. wọn ẹ tí kú. officer ẹ wo ìkú ìpè sàn yín ìlówó òkú mo sì fún yín ìkú. officer bring me along. ṣe ìwọ ni mo wáyà bí. ọ̀dàjọ́ lọ́wọ́ mi lóòótọ́. ẹ gbowó lọ́wọ́ mi. owó rẹ̀ dà. àjọ ojúmọ́ lọ́dá lọ́wọ́. owó rẹ̀ dà. nígbà tí ń sa àjọ àwọn rọ́bìrì ní ọdẹ. máa gbowó mi máa gbowó mi ìgbowó mi lọ́wọ́ kan ní.
wá rí ọ. bẹ́ẹ̀ ni àlá àwa Àlàní nítorí ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú wa yìí àwọn ọ̀dọ́ àti parapọ̀ àwọn àbáyé ìwọ ọmọ bọ́ ṣe ń lo ìdá òun náà máa ń yọ ọmọ bọ́ ṣe ń lo ìdá lọ́dọ̀ tiẹ̀ kò dá òkun lékè lọ́dọ̀ tèmi mo lóògùn mo lóòka àlùwò bàǹtẹ̀ oúnjẹ wà òun nìkan rẹ̀ lọ́wọ́ bàbá kó gbogbo ẹ̀ pọ̀ tá a lọ kojú àwọn ará a ṣẹ́gun àbí. òótọ́ ni olórí ọ̀dọ́ ẹ̀yin náà sì mọ̀ mí nílùú wa ilé wa bá mi oògùn bẹ́ẹ̀ o agbára sì bẹ́ pẹ̀lú àfẹ́rí bẹ́ ó bẹ́ lé bàbá mi bàtẹ́ ó bẹ́ lé bàbá mi tábà kó gbogbo ẹ̀ papọ̀ tá lọ fèsì wọn á ṣẹ́gun o á ṣẹ́gun tá lọ kojú wọn báyìí á ṣẹ́gun wọn. Àlàní ọ̀rọ̀ làwọn èèyàn mi ti sọ yìí o Àlàní kárìn kápọ̀ yíyẹ ló ń yẹ ni Àlàní ìwọ ti dá níbi ká fi dàjà nílé tiwa ìjàkadì ń tiwa àti gídígbò àwọn tó kù náà oníkálukú ní ètò mọ̀ láfi ní ká tọ̀ sójú kan kó lè hó ká pawọ́pọ̀ ká fọwọ́ sọ̀yà ìgbà ọwọ́ nìkan fi ń mọlé àìsínlẹ̀ rẹ ni ìwọ́de táwọn ọ̀dọ́ ṣe bájínátù làwọn arábì náà fi tú wa ká la fi wá pinnu wípé tọ́ báyìí kí gbogbo wa ká pawọ́pọ̀ ohun tá a bá ní ká lọ fi kógun jà wọ́n gbogbo àwọn ẹ̀ṣọ́ ọ̀hún ká jẹ wọ́n tútú àtàwọn tó jagudujẹra tó ń jẹ wá ní bí ò ṣe dá èmi odindi olórí ọ̀dọ́ ká mọ́ sanwó orí. èkejì wọn lóògùn ẹlẹ́ẹ̀kẹta wọn lówó wọn sì ń bójú tó báyìí tábà ní ká wò báyìí gbogbo ara mọ̀ pé ogun ò rí bí iyán ogun ò rí bí ọkà ogun ò dàbí ká sùn sọ́ọ̀dẹ̀ táyà ẹni ká máa rún. Àlàní àti wípé nígbà tí wọ́n wá bá wa sani ká fọwọ́ kún àwọn káwọn kájọ jagun yìí nígbà tá a bá jagun ṣẹ́gun tán kí ni èrè jẹ́ tiwa àbí. mo bí ọ̀rẹ́ mi èmi kò jẹ́ kẹjọ káàrú bá èmi jẹ́ káàrú bá wọn. àwọn tá à ń sọ yìí náà wọ́n ń ṣẹran nírọ̀ a lè fọwọ́ agbára a lè fi pàdé wọn wọ́n lè jù wá lọ. ṣe rí àmọ̀ràn kan lèmi ò bá mú wá olórí ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ tọ̀dọ̀ mi ìbàdí ẹ jẹ́ ká fọ́ọ̀rọ̀ ìjà fi báwọn agbófinró létí ẹ. agbófinró olè tóró lé o olè ìlú ò fararọ olè ká máa gbowó orí olè lọ́wọ́ ọmọdé olè lọ́wọ́ àgbàlagbà olè lọ́wọ́ òkú o olè lọ́wọ́ alààyè olè tàlà bá ké sí tàlà bá fọ̀rọ̀ wá lọ olè gbogbo nǹkan ò ṣe déédéé olè hello. Ó ń gba jẹgẹjẹ. bí bá jẹ pé ilé bàbá yìí ṣe gbé wá bí ilé bàbá mi ń bẹ lábà èmi máa rù sórí màá gbé wá bí. kò sí ewu náà ni. kó bá ti ṣe sọsọsọsọ wọn gbọ́ kọ́lọ́ sàṣàánú wa. ẹ kú àfaradà ẹ kú àfaradà o. bá a fẹ́ jẹun òórùn bá a dáná òórùn kọ́lọ́ sàṣàánú wa. àwọn ká má lómi lọ sókè ká má lómi lọ sódò nínú ilé yìí o. kọ́lọ́ ṣàánú wa o. lónìí sọ̀la èmi náà lọ wọ́kọ̀ yóò bá mi kẹ́rù mi. kọ́lọ́ ṣàánú wa kí lẹ́dùn àgbà wa bá a sọ̀sọ̀sọ̀sọ̀ náà wọ̀n ní gbọ́. ó dáa mo fẹ́ lọ mú nǹkan. òfin tó mọ́ mọ́ tálákà tí ò mọ́ ọmọ olówó létí. ìyáàfin ìrẹsì mo bẹ̀ yín ni o ohun tí ìlú ń fẹ́ ẹ bá wọn fẹ́ ẹ lọ ṣe tí ìlú ń fẹ́ òórùn ìpọ̀jù ẹ wo àwọn abánibélé ẹ wo kọ́mẹ̀tì tán kọ́mẹ̀tì ẹ wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ mo bẹ̀ yín ìjọ òórùn ìpọ̀ jù.
ẹ wá lẹ́nu bàbá àgbàlagbà yìí nínú ìlú mi abínú ìkọ́ni ìlú tó tí mo dàgbà sí tí mo kàwé nínú rẹ̀ nǹkan ò rí báyìí tẹ́lẹ̀ gbogbo ẹ̀ wá fọ́jú pọ̀ ọba yìí àkóṣe dáadáa o ta ló fẹ́ gbà wá báyìí. lọ́wọ́ àlàyé làlàbà ké sí làlàbà fọ̀rọ̀ wá lọ gbogbo nǹkan ò ṣe déédéé. kábíyèsí kádé ọpẹ́ lórí mo bá yín yọ̀ mo bá kábíyèsí yọ̀ ẹ kú oríire. ó wá pé ìwọ lè bá kábíyèsí yọ̀ ìwọ nìkan lá bá kábíyèsí yọ̀ irọ́ o déédéé olóyè kábíyèsí orí ò bá yín yọ̀. kábíyèsí àwọn dúpẹ́ lẹ́nu yóò gbogbo ẹ̀ sì lọ gẹ́gẹ́ báyìí ó dà pọ̀ ọkàn wọ́n balẹ̀. kó mọ̀ lọ bẹ́ẹ̀. ẹ̀yin olóyè òkè ẹ̀yin mo bá yọ̀ fún oríire yín ò ní ìbànújẹ́ ẹ wá wò ó késekése lẹ tí ì rí o bẹ́ẹ̀ ni kàṣàkàṣà ń bọ̀ bàbá késekése gbogbo yín ni wọ́n fẹ́ kọ́kọ́rọ́ mọ́tò pọ̀. kábíyèsí ṣé pé pín kọ́kọ́rọ́ mọ́tò kò wá ní kọ̀ọ̀kan ó ti dánù ìrọ̀rùn ti dé. kábíyèsí ẹ wò ó èmi ní àbátọ àwọn ẹran ní o àbá mi ní ẹkọ ẹ mọkàn mi o èmi wò yí pé òfin tá a sè tí gbogbo ẹ fi ń dùn tó ń dùn tá a sì ń rí owó bẹ́ẹ̀ kábíyèsí ló ká tún yé sókè ká tó ń yé kó tó lókè kó wọ́n tún wọlé kó tó lọ́kọ́ sókè. kábíyèsí ẹ̀mí yá gùn sá objection to that. èmi ò lè support nǹkan tí wọ́n sọ I can't support that. ṣe rí òfin tá a ṣe ìwọ̀nba bí tá a ṣe dé yẹn àwọn aráàlú ń complain tábà tún wá ní ká fi kún èmi ò fẹ́ sí tíṣọ́ wa bàtà máa tì wọ́n lu ògiri ṣé mo pé tán bá kan ògiri tán wá yíjú tàpá wá yíjú padà sí wa so mi ìfẹ́ nǹkan tí ó máa destruct àlàáfíà lu wa so ẹ jẹ́ ká máa ṣé mo pé mi ni mo mú àwọn aráàlú ẹ jẹ́ ká ṣe ká fílẹ̀ bó ṣe wà yẹn ìgbà tí a bá máa yín sókè ìyẹn á jẹ́ kẹ́ ẹ mọ̀ tó ti yé kábíyèsí ẹ ó jẹ́ nǹkan tí mo ní kí n sọ fún yín. And another thing sir lórí àwọn ọ̀dọ́ ìlú yìí wọn ò fẹ́ ṣe wọn ò fẹ́ kàn ṣe wọn ò fẹ́ ṣiṣẹ́ bí kí wọ́n máa fa igbó kí wọ́n máa mu ògógóró àdó ọmọkọ́ wọn ti ń bá dẹ̀ gbá mú níbi tí ò yẹ kí n ti mu tí n bá mu màá ṣàmẹ́wọ̀n mo mọ̀ pé tí n bá gbé ìgbésẹ̀ yẹn ọ̀dọ̀ yín náà náà máa làwọn aráàlú á sọkún wá ni mo ṣe ní kí n sọ fún yín lẹ̀ kábíyèsí bóyá ẹ máa lu agogo ni bóyá ẹ máa rán àwọn òjòyè sí wọn ni kí ọlọ́mọ tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ́ tó ti yé ó jẹ́ nǹkan tí mo ní kí n sọ fún yín kábíyèsí. lọ́ọ̀dà fún ọ̀gá ọ̀gá yìí ní mo bá fi díẹ̀ sí ìwọ̀n lórí ọ̀tún. kábíyèsí o mo ní lọ́mọ tó padà sọ́fíìsì wọ́n mọ̀ ọ́n lórí ọ̀tún sí ọ̀ kókó dá kábíyèsí. èwo ló lè jẹ́ nǹkan rí kiri mo ní ẹ gbanumọ́ kí ló lè lára yín. bàbá ẹ dákun à ń lọ sáàfin ni afẹ́lọ́fẹ̀ ló ń wa hàn. bẹ́ẹ̀ ni bàbá tí tó fi lélẹ̀ nílùú wa ti sú wa ká má bọ̀dọ̀ fẹ́ ṣègbéyàwó ẹnì ká mọ̀ sanwó orí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìrora ẹ̀kọ́
ṣé ìyẹn wá ní ó le kásẹ̀ náà wọn kúkú yóò gbọ́n èwo ní ti wọ́ àgbàlagbà aga mádàánú yìí. àwọn ọ̀dọ́ ìlú yìí tá à ń fi ẹ̀hónú hàn ní wọ́ọ́rọ́wọ́ láì sí jàgídíjàgan bàbá èmi odindi olórí ọ̀dọ́ mo ṣèkómọ wọ́n gbowó orí lọ́wọ́ mi. ẹ wá ní ká mọ́ jà ẹ̀yin èèyàn mi. ẹ̀yin àgbààgbà ẹ bá wa wá àtúnṣe sọ̀rọ̀ òfin ìlú wa. ẹ wò pé ó lè àbí ẹ jẹ́ ó lè mọ́ yín gan tààrà. bàbá. àsùnkùn sí mo fi kú pamọ́ o. tí ò bá wá níkùn yóò padà wá ní. àìfili kí mọ́lá kó sábà jẹ́wọ́ lù. olúwa mi ara kú ló ń yá wọn. ara kú ti ń yá yìí ẹ wá wọ̀ ẹ ṣe o. bí èsì bá gbàkúta ẹnu oníbàárà kan ló yẹ kẹ́ ẹ ti gbọ́ o. ẹ já wọnú ká pàdé ẹnu wọn. wọ́n ìrìn jìnnà bẹ́ẹ̀ ti lé wọ ohun ó tó. ẹ já lọ. ẹ máa kú àtàárọ̀ ẹ̀pẹ̀lẹ́ kúrin ṣọ́kọ̀ ò jẹ́po àkọ́kọ́ mo wà surprise láti rí yín báwo lẹ ṣe mọ̀ pé ibi báyìí mo wà àti pé ta ló sọ fún yín gan-an pé bíbá yìí ni mo wà. ọlọ́run ní dààmú yín ẹ̀yin ṣiṣẹ́ ṣe o ọkọ ọba àdá ọba ọlọ́run ló jó sáré lẹ́sẹ̀. àmín o nígbà tí ó dààmú káàkiri tá à ń wá yín ni àti dé ọ́fíìsì àbá yín ní tẹ̀sán yín lọ́hùn àwọn èèyàn ló wá júwe bíi fún wa pé ibi láti lè rí yín kódà wọn ní àsìkò tá a lè rí yín nì ni mo ṣe sọ fún àlàní pé tọ̀ kó já tètè sí ilé kán mọ́ kóbó ká lè ka yín mọ́ bí ìdí tẹ̀ fi rí wa. ẹ ṣeun ṣé mọ̀ pé ọlọ́pàá ni mí so nínú nǹkan tẹ́ ẹ sọ nínú gbólóhùn tẹ́ ẹ sọ lẹ́yìn ni pé ẹ ti dé station wa lọ́hùn definitely ìkànnà àwọn boys mi ló máa sọ fún yín pé báyìí mo wà. rárá o irọ́ o péré àwọn èèyàn ní gbàtọ́ ni bàbá ṣe ń dààmú kiri àwọn ojú bèbí fún wa. kò máa sí nǹkan tó bò lábẹ́ ọ̀run o so àwọn èèyàn ti mọ̀ pé establishment yìí first priest establishment ni mo ní wọ́n dẹ̀ ti mọ̀ pé tẹ́ ẹ bá wá lásìkò kan wọ́n ti mọ time tẹ́ máa bá mi alright kò sí problem kí lè bá wa gan. ẹ ṣe ọ̀gá ọlọ́pàá ṣe rí ọ̀rọ̀ olúwa iná ló gbé wa wá a sì mọ̀ pé ẹ̀yin ni olórí agbófinró tó ń bẹ lágbègbè wa báwọn olórí wa ṣe ń ṣe wá ò dáa ọ̀nà tó fi ń tìtì wa ò dáa ẹ wò ó ń tìtì wa lọ́nà tí ò tọ́ àkọ́kọ́ ni wọ́n sì àwọn òfin kan òfin tó le bíi kan sọ pé ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ọmọ kékeré ó kú káláwọn ó gbowó lórí rẹ̀ ọmọ tó dé báwọn òbí rẹ̀ kan ń sọ́ọ̀fọ̀ rẹ̀ lọ́wọ́ ni inú ọ̀fọ̀ ń tòun kó wọ́n sọ kéékèèké o àwọn owó gbàgbọ̀ngbà àwọn owó tá a lè àfọ́ọ̀dù àwọn náà ń béèrè lọ́wọ́ wa èyí ń láfi gbìmọ̀ pọ̀ òun láfi ní ká wá ìrànlọ́wọ́ làbá wá bẹ́ẹ̀ sì sànù wa. ẹ ṣeun àlàyé ń yé mi gan but ẹ̀yin méjì lẹ wá ó ṣe jẹ́ ẹ̀yin méjì lẹ wá àwọn wo ni wọ́n rán yín wá gan-an. lójú kúkú dáa fún ìbéèrè tẹ̀lé àmín. a jẹ́ gẹ́gẹ́ bí aṣojú àwọn ọ̀dọ́ ni kódà àwa àti olórí ọ̀dọ́ ó yẹ ká jọ wá ni àmọ́ níbì kan tó náà sáré dé sọ̀rọ̀ mi ti yé yín láti wá wò pé kínní oyè tó kan ara àwo ni ó yóò dákàrá ẹdẹ a sì mọ bí òfin ṣe ni gbogbo wa lára sí bí àjìjàgbara òun ni tí ẹ ti rí àgàgàlà ní ó ṣe mẹ́sàn-án ó ṣe mẹ́wàá òun ni gbogbo wa ṣe wá pàmò pọ̀ pé ká wá rí yín kẹ̀sì wa mọ̀ wò ó ní táwa bá wò lé afẹ́ kẹ́ ẹ bá wa dọ́dọ̀ kábíyèsí àtàwọn olóyè wọn kẹ́ ẹ bá wa tù wọ́n kẹ́ ẹ bá wa rò wọ́n kẹ́ ẹ bá wa bẹ̀ wọ́n gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá tẹ́ ẹ jẹ́ pé òfin yìí ti le jù ara ni wá ìdàkùnrin tá a bá wà nù ẹ bá wa bẹ̀ wọ́n. ẹ ṣeun gan madam ẹ má sọ̀rọ̀ jù ṣẹ́rí in life
one needs to be very very careful. Ní tí mo ń try láti sọ fún yín ni pé ṣe rí nínú ayé tá à ń gbé èèyàn ní láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ ni. Ṣó ti yé àwọn àgbà wọn dẹ̀bọ̀ wọ́n ní òmùgọ̀ ló máa ń gbégun olówó ló ń gbowó ẹ̀ olórí àbí ọlọ́gbọ́n somehow ló ń gba owó ẹ̀. Ṣó ti yé? So nígbà tí ẹ ní àwọn kan ni wọ́n rán yín wá ṣé mọ̀ pé àwọn tí wọ́n rán yín wá yẹn tí wàhálà bá ṣẹlẹ̀ wọ́n lè sá tán máa fẹ̀yìn nìkan lẹ̀. Ẹ má wàá jẹ́ kí wọ́n sọ yín kí wọ́n rán yín sí ìjà ẹkùn kí wọ́n fi kinní kan apó kan ṣe àbí báwo làwọn àgbàlagbà ṣe sọ sí yín lápò. Ẹ ti understand? Èmi fẹ́ kẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ tread softly. Tó ti yé? Because ẹ má lọ mú ọ̀rọ̀ pé ẹ fẹ́ máa lọ dàlúrú o tẹ́ máa lẹ́ fẹ́ protest. In tí mo mean by protest ni pé tẹ́ máa ní ẹ wá kó àdá ẹ kó ọ̀bẹ ẹni ẹ fẹ́ ṣèwọ́de. Àlejò ìwúlò láti wá pa yín kẹ́ ẹ bá wa bẹ̀ wọ́n àbí. Òfin àtọjú àtẹ̀yìn òfin ló mú tó bá fi wájú abẹ́yàn tó bá wá lẹ́yìn abẹ́yàn. Ṣó ti yé? Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ó yẹ kẹ́ ẹ wá sọ́dọ̀ mi tẹ́ wá èmi náà wá lọ sí ọ̀dọ̀ kábíyèsí ní palace. Màá bá àwọn àtàwọn olóyè sọ̀rọ̀ eléyìí tó bá nira nínú òfin màá ní kí wọ́n yọ kúrò eléyìí tí ò bá le jù màá àáfilẹ̀ ní tí wọ́n pè lófin nìyẹn ìlú ò gbọ́dọ̀ wà kó má lófin. Ṣó ti yé? So ẹ fi ọkàn yín balẹ̀ tá a bá tó bó ṣe ká tó tá a rìn bó ṣe ká rìn àlàáfíà tó dàbí pé ó ti fẹ́ kúrò nínú yẹn á dẹ̀ padà wá. ẹ ti understand? So ẹ jẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ so Ọlọ́run á ṣàánú wa. Madam ọmọ ìlú náà ni. Àwọn ọmọ ìlú mi. Àbọ̀kọ yín ni wọ́n. Àìró o àwọn alábàárì mi lájọ ń rìn pé láàrin kí gbogbo ẹ̀mọ́ ìbàjẹ́ náà ni. Kò dẹ̀ ní bàjẹ́. Ṣé ẹ ti mọ bíbá dáadáa tẹ́ lè dá wá? Tẹ́ lè dá wá. Àlàbí ṣàmọ̀lá àti mọ̀ rí. Ẹ ṣeun. Ó dẹ̀ máa wò mí kí wọ́n lórí rùmúrùmú dáadáa ẹ̀. Anyways. Àwọn agboolé tí ò sanwó orí lámọ̀ tí ẹ wọ́n máa là ní ìmọ̀ mi. Who is this? Ọ̀gá ọlọ́pàá. Hello. Hello, kábíyèsí. How are you doing today? I'm fine, sir. Kábíyèsí. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun gan, sir. Gbogbo ilé ńkọ́? Àdúpẹ́ fọ́nà kábíyèsí. Ọ̀rọ̀ kan máa mú fẹ́ fi tó yín létí, sir. Okay, I'm with you. Ẹ jọ̀ọ́ àwọn ọ̀dọ́ ìlú yìí ó dà pé wọ́n ti ń gbìmọ̀ ọ̀rọ̀ wọ́n ti ń ṣe àwọn ètò kan lẹ́yìn ìwò. Okay. Wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò ní establishment mi sìn ní kódà wọn ò wá mi lọ sí station. Ìyẹn àwọn ọ̀dọ́. Okay. Private establishment mi tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí ń jọ̀wọ́ ní tẹ́ wá bá mi sí òun ni wọ́n wá. Kódà wọ́n sọ débi pé àwọn pọ̀ wọ́n ní gbogbo àwọn ọ̀dọ́ àwọn pọ̀ gan. So mo èmi kàn rọ̀ wọ́n mo ní kí wọ́n ní sùúrù pé màá dé ọ̀dọ̀ yín tí ó ti yé èmi á bá yín sọ̀rọ̀ pé ilé tó bá ṣe yọnú òfin mẹ́ǹdẹ̀ ìyẹn lèmi ní kí n tètè sọ fún yín. Ọ̀gá ọlọ́pàá ìgbà tẹ́ni wọ́n yarí iṣẹ́ ká wá mú lára àwọn òfin yẹn ká dín díẹ̀ kúrò bẹ́ẹ̀ ni àbí ká yé wálẹ̀. Àwọ̀gbọ́n dá sí ni ẹ fòfin lẹ̀ o lẹ́nu ìgbà tí mo dé ìlú yìí tí mo rò pọ̀ pẹ̀lú yín ẹ̀wọ̀n tọ́lọ̀ ń ṣe fèmí náà ẹ ti understand nínú ẹ̀mọ́ èmi náà ń lo mọ́tò ẹ má jẹ́ ayé òfin kankan padà á kàn mọ́ tàn wọ́n náà ní kán ní sùúrù àwa nǹkan ṣe sí àkànní fìjà bá wọn ṣe. I like you. That's why I like you. Gbogbo àwọn nǹkan tó bá fẹ́ dàbí òkè ìṣòro níwájú mi báyìí inú mi máa ń dùn ó máa ń tètè yín wálẹ̀ ó máa ń tètè jí pẹ̀tẹ́lẹ̀ ni
That's why I like you. All right, Kábíyèsí, thank you so much, sir. All right, màá dé ọ̀dọ̀ yín weekend. Okay, thank you so much. I'll be expecting you. Oshe, thank you. Amen. You are welcome. Ọ̀rọ̀ gbogbo ò sí wá ṣerú alábàámu báyìí. Àlàní lónìí, àlàní lọ́la. Kò dúró kẹ̀ kí tó bá ti dúró tá a bá ti yí òfin padà ọ̀nà gbajẹ́gbàmú ti dín nìyẹn Ọlọ́run má jẹ́ ó dúró kò ní dúró láyé ẹ tún fòfin èmi èkú. Àfa sọ̀rọ̀ òdòkù Ọlọ́run ṣe rí sí gbogbo agboolé wọn baálé ilé wọn gan sanwó orí Alani ìyá ń jẹ wá ẹ pé ká mọ̀ kàn àmúlé bá ò bá rẹ̀ ní ìfẹ̀yìntì èyí náà dá bàbá olóyè ọ̀rọ̀ òfin. ẹ pẹ̀lẹ́ o. ó bàbá. ẹ pẹ̀lẹ́ o. bàbá olóyè ẹ dákun yín náà là wá. ẹ wá mi wá. bẹ́ẹ̀ni. ẹ wò ó sẹ́rí bí mo ṣe jáde hùn mo ń lọ bí ká ní bóyá ẹ padà wá ibi tí mo lọ kó mọ́ dà mí dún. bàbá olóyè ẹ dákun nígbà yín lákòókò tó pọ̀ nǹkan tá a bá wà yìí ó ṣe kókó ó sì jẹ́ nǹkan tó wúlò fún gbogbo aráàlú. tí n bá gbọ́ dáadáa ó pé ǹtẹ́ ẹ bá wá ó ṣe kókó ó sì wúlò fún gbogbo aráàlú. ewu láwọn àdìmú ó ṣe kókó ó wúlò fún aráàlú ó dá tó bá jẹ́ pé ó ṣe wọ́n ṣe wúlò ó yá ẹ̀nà ń bẹ̀. ó dá bàbá wọn ní ọ̀rọ̀ kì í gùngùn ká fọ̀bẹ bù. bẹ́ẹ̀ni gbóhùn tẹ́ ẹ bá fẹ́ sọ ó ní ẹ̀nà ń bẹ̀ àní mò ń jáde ní kíákíá ẹ má jẹ́ òpẹ́. ó dá ẹ ṣe bàbá gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ pẹ̀lú yìí ò fara rọ mọ́ àwọn àgbà sì bọ̀ wọ́n sọ pé tí ayé bá tojú àgbà bàjẹ́ àìmọ̀ wá wù wọn ni o. ohun tẹ́ ẹ̀ ń sọ fún wa báyìí tí ẹ fi tẹ̀léra yín wá tẹ́ ẹ̀ ronú tẹ́ ẹ̀ lọ́pọlọ tọpọlọ yín lọ tí ó jẹ́ pé níbi tá ẹ ti jáde ẹ̀ẹ́dẹ́yàn kọ́ yín wọ́n sì kọ́ yín ẹ̀gbà ni o torí pé bẹ́ẹ̀ bá rẹ̀yàn kọ́ yín bẹ́ẹ̀ bá lẹ́kọ̀ọ́ bí orí yín bá pẹ́ ni wọ́n bá mi nílé tí àgùntàn àti ewúrẹ́ tẹ́ ẹ tẹ̀léra yín wọ́n ń sọ fún mi wípé àtọba àtìjòyè ní làákàyè. ohun tó sọ náà nù ìwé ó mọ̀ pé wọ́n ìsọ̀lẹ̀ bu àgbà òun pé gbọ́ mi sẹ́rí báyìí là á ṣe nǹkan wa kò yí padà ẹ̀ ń sọ fún wa pé àmọ̀lú ṣe àwọn bàbá yín lé ẹ lọ pè wọ́n kọ́ wá sí ní fún wa. ẹ jẹ́ èso tọrọ fún yín. ni mò ń gbọ́. ọ̀pọ̀lọpọ̀ ló gbọ́ òkú wọn sínú ilé o tí wọ́n lè sí o tó rùn pa wọn bí tó wà o. ẹ ṣèlú yìí dáadáa o. alẹ́ ẹ̀gọ́ ẹ̀gbọ́n lọ́pọlọ ọpọlọ ìfúnyín ti lọ́pọ̀ ìfúnyín ọ̀pọ̀ lọ́pọ̀ ni ìjàmbá eléyè ẹ̀kẹ́kẹ́ ní gẹ́gẹ́ kéèyàn ti lé tí hàn rí èkú àti orí yín ti jàn bí ẹ̀ bá rókù ṣe bí ẹ̀ bá òkú kò tí ì rùn payín nulẹ̀ tó bá ti rùn payín nulẹ̀ ní tí ọba sọ àtàwọn àjòyè ẹ̀rí lẹ́kẹ̀ẹ́ ni ẹ̀rí gbogbo ẹ̀ tí kábíyèsí wa sọ wípé ẹni tí ó bá sin òkú ó gbọ́dọ̀ sanwó ẹni tó bá bímọ ó gbọ́dọ̀ sanwó gbogbo tẹ́ bá ṣe nínú ìlú yìí ẹ gbọ́dọ̀ máa sanwó ni ẹ̀yin wá kọ̀ rówó san ọpọlọ òye yóò wá sọ fún yín wípé ó yẹ kẹ́ ẹ sanwó ẹ wá sọ yín pé ẹ gbé òkú sílé kò tí ì rùn pa yín ni yóò rùn pa gbogbo yín. ìkàtà ìwé ìkọ̀dọ́gba. ṣègbèlè o ọmọ ìbọ̀rọ̀ jẹ́ gbọ́dọ̀ lọ ó pẹ́ kẹ́sì máa wò ó ìkátà ìwò yìí ò dọ́gba bí orí aláàgbọ́n bí orí yín bá pẹ́ ní ìka tí ò dọ́gba bóyá ilé ìlógún jù ẹ wá mú èyí tó gùn ẹ wá mú ẹ wá gbé sórí bí àpótí àbórí bí igi ẹ wá mú àdá àbí ọ̀bẹ ẹ kàn gbé sílẹ̀ ní ẹ kàn gé ní nìkan wà nípa. ẹni bá fojú dọ̀bà wò wá wò òfin wa ni. kẹ́nikẹ́ni má fọwọ́ padà ọba lójú òfin wa ni. ẹni bá fojú dọ̀bà wò wá wò
kẹ́nikẹ́ni má fọwọ́ padà ọba lójú. òfin wa ni. ṣẹ́ńṣẹ́ wà ẹ pé ká rọ́jú. ìyà ń jẹ wá ẹ pé ká mọ̀kàn àmọ́lé. bá ò bá rẹ́ ní fẹ̀yìntì ta ò rẹ́ ní gbọ́kànlé bí ọ̀lẹ là á rí o. ọ̀rọ̀ òfin là ń sọ òfin tó mọ́mọ́ tálákà tí ò mọ́mọ́ olówó it is do or die. alágbára ayé fẹsọ̀ ṣe ṣe mọ̀ pé ẹ̀yin náà bímọ. alágbára ayé ṣe jẹ́jẹ́ ṣe mọ̀ pé ẹ̀yin náà bímọ. gbogbo òfin jẹpájẹpá no freedom of speech kò máa dá.